ìbànújẹ́ ńlá ló jẹ́ o nígbà tí ìròyìn jáde wípé ọ̀kan lára àwọn olùkọ́ táwọn ajínigbowó ajínipa tí wọ́n jí gbé sá lọ ní ọ̀sẹ̀ tó kọjá níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn jáde wípé àwọn ajínipa yìí ti pa ọ̀kan lára àwọn olùkọ́ tí wọ́n gbé sá lọ o. Ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí wípé àwọn ọmọléèwé àti àwọn olùkọ́ ni àwọn ẹni ibi yìí kó sá lọ tí ẹnìkan ò sì tíì mọ ibi tí wọ́n kó wọn sá lọ tí wọ́n jí wọn gbé sá lọ látìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n ìròyìn tó wá jáde ní àárọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 18 oṣù karùn-ún ọdún tá a wà yìí ló bà nínú jẹ́ o tó ṣe ní kàyéfì tó sì yanilẹ́nu. Ìròyìn jáde pé àwọn ajínigbé yìí wọ́n ti gbẹ̀mí ọ̀kan nínú àwọn olùkọ́ tí wọ́n gbé sá lọ o, ìyẹn ọ̀gbẹ́ni Oyèdòkun Michael. Kódà ìpakúpa ni wọ́n pa arákùnrin yìí, wọ́n pa á tán wọ́n tún ṣe fídíò rẹ̀. Kódà wọ́n ṣe fídíò bí wọ́n ṣe ń bẹ̀ lórí, bí wọ́n ṣe ń dùn lọ́rùn tí ẹ̀jẹ̀ ń ṣe ṣàlàsolo. Síbẹ̀ àwọn agbófinró, àwọn elétò ààbò wọn ò tíì rí wọn mú o. Wọn ò tíì lè sọ pé pàtó ibi táwọn ẹni ibi yìí ibi tí wọ́n gbé wà rèé tí wọ́n ti ń ṣiṣẹ́ láabi wọn. Ṣé ẹ rí i wípé eléyìí tún lágbára? Kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní rọ ẹbí, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀ àwọn ènìyàn yìí lójú o, kó bá ní bùtútù sí wọn lọ́kàn. Ó lágbára o.